Episode 8 ni mo tún mú wá. Ògbóǹtarìgì àwọn òṣèré tán máa ń ṣe eré olówó, yálà wọ́n ṣàtọ̀ nínú olówó àbí wọ́n ṣe bóòsì ni. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ wọn. Chief Kànhán kọ́lọ̀ ń fọ̀run kẹ́, ẹ̀dá onílé ọlá, Yínká Quadri, Jídé Kòsọ́kọ́, Adébáyọ̀ Sàlámì, Yẹmí Sọ́ládé, Ṣọlá Ṣóbọ̀wálé, Lọ́lá Àdìjẹ́, Madam Sajẹ́, Láre Hasan Yàwẹ̀rú, Yétúndé Wùmí, Àlàdé Arómiré, Ògògó ọmọ Kúlódò, Ibrahim Chatta, Ọdúnládé Adékọ́lá, Fẹ́mi Adébáyọ̀, Ibrahim Tẹ̀lé, Lateef Adédìméjì, Fúnṣọ́ Adéolú, Yomi Fásilásò, Yétúndé Wùmí àti Ìyábọ̀. Yétúndé Wùmí àti Ìyá Rainbow náà. Ọ̀pọ̀ nínú wọn ni wọ́n máa ń ṣeré olówó tí wọ́n ṣàtọ̀ nínú sinimá. Ọ̀pọ̀ nínú wọn máa ń ṣeré olówó tí wọ́n pé bòsì nípa tí wọ́n kó yóò yẹ yín ju bí mo ṣe sọ lọ. Tẹ́ bá ti wo kọ̀ọ̀kan nínú àwọn tí mo dárúkọ yìí nínú ipa tán máa ń kó tán bá ṣeré olówó àbí ipa tán máa ń kó nígbà tán bá ṣe bòsì náà. Ògbóǹtarìgì ní gbogbo àwọn tí mo dákọ̀ yìí. Episode 8 ògbóǹtarìgì lèyí. Ẹ máa bá mi bọ̀.